kí gbogbo ẹ̀yin ọmọkọ ilẹ̀ Yorùbá tẹ́ ń wo fídíò wa. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo wa pátápátá. Ṣùgbọ́n kù díẹ̀ káàtó. Ẹ túbọ̀ bá wa share àwọn fídíò tá a bá ń ṣe. Ẹ jẹ́ káwọn èèyàn rí. Ẹ subscribe sórí YouTube channel mi, Oma TV. Ẹ jọ̀ọ́ mo need more subscription. Oma TV ní tẹ́ bá click lórí YouTube. Ẹ máa rí àwọn fídíò, ẹ máa rí oríṣiríṣi Oma TV, but ẹ máa ti rí logo mi yìí ńbẹ̀. Ẹ subscribe. Ṣé irú àwọn program tá a bá ṣe yìí kò jẹ́ lómi lójú? Ká ní pé à ń ṣídìí ilẹ̀, à ń kọ́yàn lẹ́ǹsìn, a lot of people wọ́n máa wo àwọn fídíò wa. Ẹ bá mi share ẹ̀, ẹ bá mi comment lórí YouTube. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ wá ni. Torí ó ń bọ̀. Gbogbo ojú la fi ń tó ń sìn. Kí ni ìdí tí mo tún fi wálé ní? Lórí nǹkan tí à ń sọ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Tá à ń bá bọ̀ tẹ́lẹ̀. Ohun mo tún fi wálé ní kí n wá sọ fún wa. Nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Tó jẹ́ pé gbogbo wa, most of wa, wọ́n bí wa sínú ẹ̀ ní. Ìmí, ó mọ̀ pé nǹkan tí bàbá mo sọ 75% ẹni tó jẹ́ Yorùbá lẹ́ni ni kò mọ nǹkan tó wà nínú ìwé tán gbélé lọ́wọ́, ó kàn lọ ń forí dólẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ṣèwádìí nǹkan tá à ń sọ. Mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ látẹnu àfáà yìí ní nǹkan tó sọ nípa Islam. Eléyìí táwa fi ń pariwo ní ilẹ̀ Yorùbá wípé ká tètè kíyèsára kó tó di pé wọ́n kó àwọn ọmọ wa ṣìnà. Ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àfáà yìí sọ. Ẹ ṣé mo dúpẹ́, mo ń padà bọ̀. Ṣó fẹ́ tako wípé ẹni tó bú ànábì wa, ànábì gbogbo ayé Muhammad sallallahu alaihi wasallam, ó fẹ́ tako wípé kò lẹ́tọ̀ọ́ sí pípa ni. Ṣó fẹ́ tako ni? Àbí ó fẹ́ sọ wípé ntí àwọn mùsùlùmí ń sọ ní nọ́ọ̀tì nípa wípé ẹni yìí lẹ́tọ̀ọ́ sí pípa. So ó fẹ́ sọ wípé kò rí bẹ́ẹ̀ àbí? Ó fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀. Kí n tẹ̀ tó bọ́ kọ́kọ́ sọ nǹkan kan náà. Tó bá fẹ́ mọ̀ pé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. So láwọn ìbú tó máa ń ṣe fún ànábì yẹn, ìwọ kan wá sílẹ̀ Haúsá wá ṣe. Ó mọ̀ bóyá ó lè rí bẹ́ẹ̀ àbí kò lè rí bẹ́ẹ̀. So blasphemy in the north is a crime, a very big crime. Kéèyàn blasphemy ànábì nílẹ̀ Haúsá ń bí crime ni. Kìí ṣe ìranù òsì jákujàku tẹ́ ń bára yín ṣe nílẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn. Oye àwùjọ Yorùbá kò tí tò dé level yìí. Tó bá ń gbọ́ red line. So red line téèyàn yìí débẹ̀ rárá àti rárá life wire. Oye life cable téèyàn ò gbọdọ̀ bá wọn fọwọ́ kàn nílẹ̀ Haúsá ń bí òun náà lànàbì sọ. Mo rò pé ẹ̀yin náà gbọ́ níbi tó ti ń sọ wípé ilẹ̀ Yorùbá ò tí ì tò débi tí ilẹ̀ Haúsá tò dé. Wọ́n fẹ́ tò ilẹ̀ Yorùbá débi tí ilẹ̀ Haúsá tò dé. So tẹ́ ẹ bá fẹ́ wo bí Islam ṣe máa ń sọ̀yàn dà, ilẹ̀ Haúsá ni kẹ́ ẹ lọ wò. Gbogbo wọn ti gba ẹ̀sìn Islam. Ẹ rí bí wọ́n ṣe ń pa wọ́n nípa sípayọ. Tó o bá bú Muhammadu, wọ́n á pa á, wọ́n á lẹ̀ lóko. Ẹ rí bó ṣe pa Deborah. Nǹkan tí wọ́n fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá nìyẹn. Ni wọ́n fi ń pariwo ṣẹ̀ríà lọ́tùn ṣẹ̀ríà lósì. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti travel lọ sí ilẹ̀ Àràbù. Ṣẹ̀ríà ni wọ́n lọ kọ́. Kò wá síbi tí wọ́n ti fẹ́ lò. Wọ́n wá fẹ́ dá ṣẹ̀ríà yẹn, òfin ṣẹ̀ríà yẹn wọ́n fẹ́ dá a lẹ̀ sí ilẹ̀ Yorùbá kán lè máa pa gbogbo àwa ọmọ Yorùbá nípa sípayọ. Gbogbo àwọn tó bá ti jẹ́ Krìstẹ́nì, wọ́n á pa. Ẹni tó bá ti ṣe Islam, wọ́n á pa. Ẹ̀sìn Islam, ẹ̀sìn àwọn apààyàn ni. Tẹ́ bá wá rà àfáà kan, àfáà máa sọ pé ẹ̀sìn wa ò sọ bẹ́ẹ̀ o, kò ní ká pa wọ́n. Ẹ ti gbọ́ lẹ́nu kan nínú àwọn àfáà wọn. Ẹni tó bá bú Muhammadu, ikú ni. Mo ti máa ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé Allah, Muhammadu, wọn ò ní agbára kankan. Ẹ má bẹ̀rù wọn. Àwọn tẹ́ ẹ ní láti bẹ̀rù gangan ni àwọn Mùsùlùmí. Torí pé àwọn Mùsùlùmí yìí ni wọ́n gbé iṣẹ́ ẹkú lé lọ́wọ́. Àwọn gangan ni hired assassin fún Allah. Allah ò lè pa anybody. Tí àwọn Mùsùlùmí bá pààyàn, ẹ gbọ́ níbi tí Allah ti sọ pé ẹ̀yin kọ́ lẹ pa wọ́n, èmi Allah ni mo pa wọ́n. Ẹ̀sìn Islam, ẹ̀sìn àwọn apààyàn ni. Ẹ̀sìn àwọn Fúlàní ni. Ẹ̀sìn àwọn bandit ni. Àwọn bàbá wa lọ wọ́n bọ̀, wọ́n ní ilé tó bá ń tòrò, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Àwọn ọmọ àlè ti dàgbà báyìí. Ẹ̀yin ọmọ ọkọ, ṣé ẹ máa jẹ́ kí wọ́n ba ìlú yín jẹ́? Ẹ jí ẹ má sùn. Ẹ̀sìn Islam, irọ́ lásán ni, ẹ kúrò ńbẹ̀. Kò sí iná kankan, kò sálùjọ náà, irọ́ ni gbogbo ẹ̀. Islam látòkè délẹ̀ irọ́ ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Èrè lásán ni. Paracetamol 10 naira.
ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó di gbòòtì lè kí ó ẹ̀kọ́ wọn ní bọ́n ṣe máa yìnbọn, ẹ̀kọ́ wọn ní bọ́n ṣe máa jagun, ẹ̀kọ́ wọn ní bọ́n ṣe máa wẹ̀. Ebi Ànábì sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀ràn yàn láti lé òun ni bóòlù yẹn ṣe máa mú okùn, bí yẹn ṣe máa wẹ̀dò àti bí yẹn ṣe máa sùt. Ókè bí wọn bá kọ́ ń lé bá ìyá rẹ̀ ọ̀mọ́ ilé kí ó mú mọ́ ọmọ ṣe ọmọ ilé kí ó kan tí ò lè sùt. ẹgbọ́n nǹkan tí àfáà yẹn sọ ó ní à ń bú àálà adẹ̀ ń bú wèrè ànábì ní ilẹ̀ Yorùbá. Ó ní kò sẹ́ni tó lè dánrú ẹ̀ wò nílẹ̀ Haúsá. Òótọ́ ló sọ torí wọ́n ti kó àwọn Haúsá ní pápámọ́ra. Àwọn Haúsá ò tó bẹ́ẹ̀ kan sọ pé ànábì olórí burúkú ni kíní kan, wọ́n máa lọ pámọ́lé ni. Torí ẹ̀sìn Islam kò kí ń ṣe ẹ̀sìn, ìjọba ni fúnra rẹ̀. Ànábì olòṣì ni, kò lówó lọ́wọ́, kò ní nǹkan kan, ó kàn kírètì kíní yẹn láti fi elevate ara ẹ̀ kó lè fi gbéra ẹ̀ sókè láti fi lówó lọ́wọ́ ni. Nǹkan tí Islam wà fún nìyẹn, kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé ẹlẹ́dàá èèyàn, kò ní nǹkan kan pé Ọlọ́run ló kó tẹ́ ẹ bá wọn opposite náà méjèèjì. Torí tó bá jẹ́ lóòótọ́ ẹ̀sìn ní Islam ni, oníkálukú ló yẹ kó máa ṣe bó ṣe wù kó bí mo ṣe wà ń sìn, bí mo bá rìn lọ tí mi bá ṣe ẹ̀sìn kò yẹ kó kàn ẹ́. Tó bá jẹ́ lóòótọ́ Allah ló dá mi tí mo dẹ̀ rìn mi lọ, bó bá ṣe wù mo ṣe lè ṣe é. Ẹ já wo tìbílẹ̀ wa, ẹni tó bá ń sin Ògún ẹ̀, ẹni tó bá ń sin Ọya ẹ̀, àmì tó bá ń bọ Ògún ẹ̀, tó bá ń bọ Ọya ẹ̀, kò sí kan tó kàn mí. Torí kí ni kì í ṣe ẹ̀sìn, kì í ṣe nǹkan tí àwọn Yorùbá gbé gẹ́gẹ́ kan gbé léèyàn kan lórí. Bó ṣe yẹ kí Islam rí nìyẹn, ṣùgbọ́n ti Islam ò rí bẹ́ẹ̀. Islam ànábì ló dá kalẹ̀ torí akúṣẹ́ èèyàn ni, kò rí ṣe, kò ní ìyá kò ní bàbá. Lẹ́yìn ọdún mẹ́rin tí bàbá ẹ̀ kú náà ṣe bí ọmọ àlè ní gan àmẹ́ tó bí. Lẹ́yìn tán wá bí inú ìṣẹ́ náà bí ànábì sí. Ẹ rí pé àkọ́fẹ́ ànábì ìyàwó ẹ̀ ló dá lókun òwò. Lẹ́yìn tó ń bá obìnrin yẹn ṣòwò, ànábì ò tún òwò ṣe, òwò yẹn tún rún mọ́ ànábì lórí ni. Ànábì tó ń kó àwọn sàábé kiri nínú Islam, kí làwọn sàábé ẹ̀ ń jẹ? Torí gbogbo wọn náà ṣiṣẹ́ mọ́. Ànábì wá àwọn tó lówó lọ́wọ́ nínú àwọn sàábé tó kó wọn mọ́ra, owó wọn lànábì iná, ebi pa ànábì kú nígbà tí gbogbo wọn, torí pé ayé wọn rí rabaraba, torí ayé tiẹ̀ náà rabaraba lórí kẹ́yìn, kò jèrè ilé ayé, ọmọ mẹ́fà ló kú, gbogbo ẹ̀ kú mọ́ lójú ni. Èyí lẹ́yìn mo kàn fẹ́ ṣe fídíò kí n fi rán àwọn Yorùbá létí ni tó ń tẹ̀lé àwọn Islam. Wọ́n fẹ́ fi yín rúgbó ni o. Ẹ jẹ́ ká wo Mali ní àná. Gbogbo Mali ló jẹ́ Islam, tán ṣe Muslim. Bó ṣe fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá lélẹ́yìí. Gbogbo yín máa jẹ́ Muslim. Wọ́n á ti jẹ́ ká kọ̀yìn ara wa síra wa nílẹ̀ Yorùbá. Àwọn Mùsùlùmí gidi wọ́n á ṣẹ̀wá wá láti ta, wọ́n máa pa àwọn Mùsùlùmí tó wà nínú ilé. Ẹ wo bó ṣe ṣe Mali sí, gbogbo Mali ní Muslim. Ní àná, àwọn Al-Qaeda àbí nǹkan kan tó ń pè wọ́n, kí náà ṣe? Wọ́n ya wọ ìlú wọn. Ìwọ tó ò bá ti gbọ́ ti wọn, tó ò ṣe ẹ̀sùn, wọ́n bẹ̀ sí ń pa wọ́n. Wọ́n ti pa olórí ológun wọn. Gbogbo ìdajì ìlú wọn sìn, àwọn Mùsùlùmí yẹn ti gbà á. Ẹ jẹ́ ká wá bèèrè wa léèrè wẹ̀yìn yẹn tó bá wo fídíò yìí. Tó bá jẹ́ lóòótọ́ ẹ̀sìn Islam, ẹ̀sìn pé ẹni tó dá wa ni, ṣó yẹ kán gbé òfin yẹn kán máa gbé lórí ẹni tó ń ṣe Mùsùlùmí? Torí ibi tí Mùsùlùmí bá ti gbà, ó jẹ́ Kìrìsìtẹ́nì ń bẹ̀, ó gbọ́dọ̀ jẹun lọ́sàn-án. Wọ́n ní torí pé wọ́n gbààwẹ̀ wọn. Ṣé Ọlọ́run tó dá wa náà ló ń sọ gbogbo yẹn? Ìjọba ní ẹ̀sìn Mùsùlùmí, wọ́n fẹ́ lò ó láti fi ba ayé àwọn èèyàn jẹ́ ni. Ìlú tán bá ti wà, obìnrin ò gbọ́dọ̀ lọ léèwé. Obìnrin, ẹ wo ẹni tó wọ́n ṣe fídíò kan tóbìnrin kan dáṣọ borí tó lóun díje ipò. Ẹ béèrè lọ́wọ́ wa, ṣé ìjọba ni Mùsùlùmí ni
àbí ẹ̀sìn? Tó bá jẹ́ ẹ̀sìn ni oníkálukú lè kó lè ṣe nírọ̀wọ́ ìrọsẹ̀. Ẹ wo bó ṣe ń ṣe sí wọn nílẹ̀ Haúsá. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ bá wo àwọn fídíò yìí, àwa ò ṣe láti fi bẹ̀sìn jẹ́. Àwa ń ṣe láti fi ṣí àwọn èèyàn wa létí ni tí wọ́n sì wà nínú ẹgbẹ́ òkùnkùn tó ń pè ní Islam kan fi lọ́rùn sílẹ̀. O ò ṣe tọlọ́run o. Torí Ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ló dá wa ni, kò yẹ kó jẹ́ pé ó sọ pé kẹ́nìkan tó lọ máa pẹ́ nìkan o. Ìwọ tó bá ti tẹ̀lé Muhammadi, ó ti ṣìnà o. Nínú ìwà ẹ, wàá máa bọ́mọ kékeré sùn. Nínú ìwà ẹ, wàá gbàyàwó ọmọ tó bá wà lọ́dọ̀ ẹ. Ìwà táwọn bí mo ní mo ń sọ yẹn o. Lẹ́yìn tó bá gbàyàwó ẹ̀ tán wà tún lọ sógun kan lọ pa. Nínú ìwà ẹ, o lè bọ́mọ bàbá ẹ̀ sùn, o lè bọ́mọ àǹtí ẹ̀ sùn, o lè bọ́mọ kíní kan sùn. Ìwà táwọn bí ni mo ń ká o, kì í pé mo ń parọ́ mọ́. Nínú ìwà ẹ, ẹni tí ò bá ti gbá tiẹ̀, ìwọ ní lọ́kàn kan lọ pa onítọ̀hún dànù. Nínú ìwà ẹ, wàá lè lọ jalè torí gbogbo ogun tán jà ogun ìdigunjalè ni. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́lẹ̀ ń ṣe Islam, gbogbo àwọn tó jẹ ìmáàmù lẹ́ni lórí ilẹ̀ wa Fúlàní ni wọ́n. Ẹ̀yin ò lè lead, àwọn ló ń lead. Mo wá fi àkókò yìí pé gbogbo wa, àga yín tẹ́ wá láti bí Èkìtì kankan yẹn, ẹ jẹ́ aṣọ́ra o, ẹ fi ẹ̀sìn Islam sílẹ̀ o. Kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń pa wá, wọ́n ti ń bọ̀ wọ́n bọ̀ o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ subscribe sórí YouTube channel mi lẹ́ẹ̀kan sí. Oma TV ni lórí YouTube, Oma TV lórí TikTok. Ẹ máa rí logo mi ńbẹ̀. Ẹ comment sórí fídíò mi. Ẹ subscribe síbẹ̀. Ká lè rìn dáadáa. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àjùwà ṣe. Ẹ ṣé.